tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ wo ẹjẹ wọn tún fi kan hàn yẹn. Yóò mú kẹ̀rẹ̀ dání o, yóò mú kẹ̀rẹ̀ dání. Àti yóò lò máa wú o, yóò mú kẹ̀rẹ̀ dání o. Yóò mú kẹ̀rẹ̀ dání o, yóò mú kẹ̀rẹ̀ dání. Àti yóò lò máa wú o, yóò mú kẹ̀rẹ̀ dání o. Nítorí yálàdúrà kí ti máa gbé màá rẹ̀ yóò mú kẹ̀rẹ̀. Ẹ̀yin ọmọ kóòtù òjíire ara àwọn ọmọ ìyá wa ní ọ̀nà Kútọ̀nù nìyẹn o tí wọ́n jẹ́ Yorùbá ni wọ́n pọ́nbélé ẹ dákun torí tọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Yorùbá níwọ tí wọ́n bí jáde nínú Yorùbá tó jẹ́ Yorùbá ló dẹ̀jẹ̀ sí ẹ lónìí ẹ dákun ta ló ń wo ijó tí wọ́n ń jó yẹn tínú rẹ̀ ò ní dùn pé ìran òun ló tiẹ̀ ń ṣe báyìí ẹ dákun ta ni ò gbádùn nǹkan tó rí yẹn nínú wa sí èèyàn bá òun kéwú jù bẹ́ẹ̀ lọ èèyàn bá lóun ka báíbù jù bẹ́ẹ̀ lọ tó bá ti jẹ́ ọmọ Yorùbá ẹ̀jẹ̀ ọmọ Yorùbá yẹn mọ́ láti wà lára ẹ̀ ò ní máa worú eléyìí kọ́ ọmọ jò kínú ọmọ dùn sí ijó tí àwọn èèyàn kan gbé lárugẹ tó báyìí tá bá gbérú eléyìí lọ ìlú òyìnbó mọye dọ́là sí máa kó wálé lọ́rọ̀ àwọn èèyàn ó fowó wò wọ́n àwọn ọmọ òyìnbó gan wò wọ́n a tún sọ̀rọ̀ Nàìjíríà so ẹ̀yin èèyàn mi àṣà wa mọ̀lẹ́lẹ́ yìí nǹkan tí mo ṣe yẹn tì mo ti dẹlẹ́bọ lójú àwọn kan but problem kálukú ni problem èmi kọ́ nìyẹn problem ẹ̀ ń torí bẹ́ẹ̀ ni ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ gbà ni mo ti máa ń sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sìn oríṣiríṣi tá a ní yìí a ní tiwa gangan lábàláyé a ní ti kìrìsìtẹ́nì a ní ti mùsùlùmí gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn kìrìsìtẹ́nì ti ṣe àìdá tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ gbà ní àwọn mùsùlùmí ti ṣe àìdá tí mo sọ mi kì í ṣe ọ̀tá mùsùlùmí mi kì í ṣe ọ̀tá kìrìsìtẹ́nì wàláì mi ń ṣe ọ̀tá mùsùlùmí mi kì í dẹ̀ ṣe ọ̀tá kìrìsìtẹ́nì so níwọ̀nba àgbà tí mi ò ti wá jẹ́ ọ̀tá kìrìsìtẹ́nì tí mi ò ń ṣe ọ̀tá mùsùlùmí ṣé màá wá jẹ́ ọ̀tá alábàláyé tó jẹ́ tèmi gangan kò pọ́síbù ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí àwa ọmọ Yorùbá náà bá ṣe tá a bá rí pókù díẹ̀ káàtó ẹ jẹ́ á sọ nípa ẹ̀ torí ọ̀rọ̀
Yorùbá tá à ń sọ yìí mi ò fẹ́ kó padà di ogun ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe lénìí mi ì fẹ́ kó padà dá ogun sílẹ̀ lọ́jọ́ iwájú. So therefore tá a bá ti rí àwọn nǹkan kan tó wrong ẹ jẹ́ ká sọ pé lè wrong. Tí ìwọ tó bá tiẹ̀ jẹ́ àwọn tó ṣe nǹkan tó wrong yẹn tó bá jẹ́ wo lọ sọ inú àwọn èèyàn á dùn sí ẹ pé yes ó bá wọn lọ́wọ́ nù kó bàjẹ́. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ọmọ Yorùbá lè ní mùsùlùmí sì ni mí. Ọmọ Yorùbá ni mí mùsùlùmí sì ni mí. Mo dẹ̀ ń fi gbogbo wa sọ wípé ìní kúrò lórí nínú ẹ̀sìn yẹn àfi tí ọba wù Ọlọ́run ló kù torí kò tí ń tẹ̀yàn lè ṣe lẹ́yìn Ọlọ́run. Mo fẹ́ kí ẹ dákun ẹ bá mi wo kínní yìí ṣé eléyìí náà bójú mu látọwọ́ àwọn oníṣẹ̀ṣe ẹ dákun ẹ bá mi wò. Mo ń bọ̀ torí nǹkan tó bá jọun ńlá máa ń fi wé òun epo ẹ̀pà ni wọ́n ló jọ ó sí ẹ̀lírí adigbana ń kójọ mí àhùn. Àwọn nǹkan tó bá yẹ kéèyàn ṣe tàbí tó bá yẹ kéèyàn mọ̀ pé kò dáa ó yẹ ká mọ̀ pé kò dáa. Ẹ dákun torí Ọlọ́run mo fi Ọlọ́run Lédùmarè bẹ̀ yín ẹ bá mi wo ohun tí àwọn oníṣẹ̀ṣe náà ṣe tó bá wá dáa kẹ́ ẹ make comment lórí ẹ̀. Dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wò yẹn ṣé yẹn dáa tó ṣé ọmọ Yorùbá làwọn tán ń ṣe yẹn ni àbọ̀mọ Haúsá àbọ̀mọ Ìgbò àbọ̀mọ Fúlàní à ń jẹ èkuru ọ̀tẹ̀ kó tán ẹnìkan tó ń gbọn owó ẹ̀ sínú àwo ṣé bí wọ́n ṣe ń kó ẹgba bo àwọn ẹlẹ́hàá yẹn ò wá wo eégún o wọ́n wà lórí ọ̀kadà wọ́n ń lọ wọ́n ń kọjá lọ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó ẹgbà bò wọ́n for God's sake torí Ọlọ́run. Ẹ̀yin ọlọ́jẹ̀ mo mọ̀ pé ẹ kì í support nǹkan tí ò dáa láyé. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ rántí pé ìjọ tí inú kan wà tó jẹ́ bí àṣemáṣe látọ̀dọ̀ ọwọ́ ọ̀rẹ́ mi kan. Mo pẹ̀lú kiri káàkiri wá sọ́dọ̀ yín tí mo wá ń bẹ̀bẹ̀ torí mo mọ̀ pé nǹkan tá a ṣe ń gbà náà kò dáa. Ó lè jẹ́ pé kì í ṣe mi mo ti directly. Ṣùgbọ́n nítorí pé mo mọ̀ pé kò dáa tí mo dẹ̀ mọ̀ pé colleagues mi ni mo pẹ̀lú lọ bẹ̀bẹ̀ àìmọye ìgbà ni wọ́n ti ṣe nǹkan kan nínú tá a ti ṣe fíìmù pàápàá jùlọ àṣírí ńlá aṣẹ́wó tó rí Mẹ́kà nǹkan tí ojú àwọn ọ̀gá mi rí lórí ẹ̀ ó dáa tó now bẹ́ẹ̀ yìí bá wá lè máa gbìjà báwọn bá lè máa gbìjà ní tó bá ṣẹlẹ̀ sí wọn tí àwọn ọlọ́jẹ̀ náà bá wá kó tí àwọn àáfàá àwọn àáfàá táwọn náà bá wá kóra àwọn jọ kán ní káwọn aláàfáà ó máa lo lu ìyàwó àwọn eléégún tógun ò ti bẹ̀rẹ̀ ẹ dákun torí Ọlọ́run tí àwọn àáfàá náà bá wá kó blálà jọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ ọ̀nà ìyàwó àwọn ọlọ́jẹ̀ how will you feel? Ṣé ogun ò ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá bẹ́yẹn? Ẹjọ́ kì í jẹ́ tara ẹni ká má máa dá o. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ fi ojú lámẹ̀tọ́ wo ohun tó ṣẹlẹ̀ yẹn. Àwọn yẹn ń kọjá lọ fún ara wọn lórí ọ̀kadà. Ṣé tégún bá dẹ̀ ti jáde àwọn èèyàn gbọ́dọ̀ rìn títì mọ́ ni? Ṣé ẹ wo àwọn eégún méjèèjì tẹ́ ẹ kọ́kọ́ wò yẹn egúngún làwọn yẹn náà ẹ wò wọ́n fi ń ṣẹ̀yẹ wọ́n fi ṣe rí ọ̀rọ̀ oró kan tí ẹ̀mí àwo tí sọ láyé tí mo rí ní ọ̀rọ̀ ọlọ́pọlọ tó wù mí tí mi ò lè dárẹ́bi lórí ẹ̀ ó ní ọ̀rọ̀ eégún ó lóun faramọ́ eégún gan ó lóun sọ pé kéégún má jáde pé but kí wọ́n jáde bó ṣe yẹ kán jáde kán má mú ẹgbà dání kán má mú idà dání
ká má mọ̀bẹ dání. Ẹ dákun, tá bá mú idà dání ṣá fẹ́ fi pààyàn ni, tá bá mọ̀bẹ dání ṣá fẹ́ fi gún yàn ni, tá bá wá mú ẹgbà dání ṣe bá fi lù yàn náà ni. Kíní yẹn ò dáa tó, ẹ jẹ́ káwa náà yọwọ́ rẹ̀ kúrò nínú ìṣẹ̀ṣe wa. Ẹ jẹ́ ká yọ iṣẹ́ rí, ojú ti là ju gbogbo yẹn lọ. Ojú ti là débi pé tó bá yá sí àwọn eégún tán bá na ọ̀rẹ́ lẹ́yìn rẹ̀, torí wọ́n ti disabuse mind àwọn èèyàn. A ti mọ̀ pé àwọn nǹkan kan ò tọ́, kálukú ti mọ ẹ̀tọ́ ẹ̀ ń sìn. So tí a bá wá continue láti máa ṣe bẹ́ẹ̀ yẹn, tó bá yẹ ẹ̀ní rí èèyàn lẹ́yìn eégún mọ́, yóò ku eégún àti mọ̀lẹ́bí ẹnìkan wọ́n máa jáde. Nítorí pé tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní fara ní èèyàn, ewúrú àwọn àtìpàkọ́ àti àwọn eégún bẹ́ẹ̀ lọ, wọn ní náyàn, wọn ní sìkan, èrò dẹ̀ lọ lẹ́yìn wọn bíi, èrò máa pọ̀ lẹ́yìn wọn bíi. Tán bá kọjá bì kan 30-40 minutes láti ń lọ, àwọn èrò yẹn tí wọ́ lọ tán. So sáwọn wá ń sáyàn ládàá ni àbí wọ́n yín ìbọn ẹ̀ ń bà tó jẹ́rù ọmọ àpọ̀ lẹ́yìn wọn bẹ́yẹn. Gone are the days tí àwọn eégún tó máa ń na ẹgbà, tí wọ́n máa na anybody, tí wọ́n mú dàda ní, tí wọ́n máa fi ṣe ìwọ tó mú dà lọ́wọ́ tó fi kẹ́ nìkan, ìwọ làárí bá táwọn olù bá ti ra gún wọn kẹ́sẹ́ bẹ́yẹ ọ̀tán. Kan wọ́n fi dà sáwọn èèyàn káàkiri. Kò dáa tó. Ẹ̀yin èèyàn mi, kò dáa tó. Tá bá ń sọ̀rọ̀ wípé culture, a ní culture o, a ní culture gan ni o. Àwọn ọlọ́jẹ̀ wà, àwọn Ṣàngó wà, Ọlọ́bàtálá wà, Ọlọ́ya wà, Ọlọ́ṣun wà, àti bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ lọ. Now, ṣé tó bá jẹ́ pé ìyàwó ọ̀kan nínú wọn ló ń kọjá lọ bẹ́yẹn lórí ọ̀kadà, ṣé ẹ lè mú ẹgbà kẹ́ ẹ máa nà? Kò dáa tó. Kò dáa. Mi ní tìtorí pé ọwọ́ ajẹ́ta àwọn mùsùlùmí tàbí nítorí pé ó jẹ́ àwọn alábàáláyé tí mò ń fi bó ṣe yẹ wọn hàn. Ó yà mí lẹ́nu, ó dẹ̀ bà mí lọ́kàn jẹ́ nígbà tí mo rí fídíò yẹn. Orí ìdí èyí, ẹ̀yin èèyàn, mo fẹ́ bẹ̀ yín ni. A ní pẹ́ rí regionalization wa gbà. Ẹ lọ kọ́lẹ̀ bẹ́ẹ̀, ẹ rí pé èmi máa ń sọ pẹ̀lú confidence. Torí kìí ṣèṣin láti day one nígbà tá a ti gbé kinní yẹn lọ́wọ́ ni àwọn kan tí wọ́n máa ń sọ̀rọ̀ tí wọn kìí sọ̀rọ̀ dànù náà ti sọ fún mi. Àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó sọ fún mi nígbà yẹn, wọn ò less than 10. Mo mọ̀ pé tí wọ́n bá sọ ó lè pẹ́ o, ó lè yá o, ṣùgbọ́n yóò ṣẹ. So káwa rí wípé ṣe táwa gbogbo náà ti wá fojú wa rí pé they are now working towards that. So ẹ̀yin ọmọ Yorùbá, lẹ́yìn yẹn mo fẹ́ pọ̀ àṣàkíyèsí. A mà nídìí láti ṣọ́ra. Inú mi dùn pé àwọn ọmọ Ìgbò gangan wọ́n ti ń rí ọ̀pọ̀lọpọ̀ wọn, àwọn tó dáa nínú wọn rẹpẹtẹ, wọ́n ti ń rí àìṣedéédéé wọn. Wọ́n dẹ̀ ń sọ jáde. Ó lè jẹ́ pé wọn ò ní gbà. Gbogbo ara la mọ̀ pé wọn ò ní gbà wọn lágídí. Ẹ wo nǹkan tí ọmọ ìyá wọn kan bá wọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ fi. Ẹ dákun, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jọ̀ọ́ torí ìtọ́ Ọlọ́run. Ọ̀tọ̀ ni tí mo ní mo fẹ́ mú wá, ẹ jẹ́ kí n kọ́kọ́ ti ẹ̀fọn eléyìí hàn yín ná. Kẹ́ ẹ wo bó ṣe kan tó létí. Kórí èèyàn ó burú kọ́ máa sọ̀rọ̀ eléyìí jáde lẹ́nu. Ẹ dákun torí Ọlọ́run. Mo fẹ́ kí ẹ bá mi farabalẹ̀ gbọ́. Ẹni tó bá lóun ṣe Islam ma tọ́jú pàṣẹ àwọn mùsùlùmí wọ́n palẹ̀ o. Lọ́ngọ̀ yẹn o, ayò sí
nínú islam pé mi ń ṣe islam ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ń gbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé oníbàbọ̀ òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́ọ̀ lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọ́n kì í fi tipátipá mú ìyàn di mùsùlùmí àbí ìyàwó lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pásẹ̀sì ní mú wọn tipátipá pé àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa ìyàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí ó bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó bá ti lóò sí islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí àfi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí onígbò ní fẹ́ sìn sílẹ̀ nítorí pé njọ́ tó bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullah bin Abbas radiyallahu anhuma lẹ́tí Imam al-Bukhari àtàwọn mí gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dàtọ́ lòun ṣe máa ń pa òfin Allah. Àyò sí láti sọ pé mo rí pé òpé mi o ti fi lẹ̀ bí ọba pé ọkùnrin náà pé kọ́ wà láyé wọ́n pa ọ ni òfin ṣẹ̀ríà nù. Ọlọ́run Olódùmarè ọba ayérayé Yorùbá mọ̀lẹ́mọ̀ gbọ́tẹ́ni yẹn máa ń sọ yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ jẹ́ ká kíyèsára wọ́n lófin ṣẹ̀ríà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wẹ̀ láti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe bọ́ sí mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wẹ̀ láti ẹlẹ́sìn kírísítẹ́nì bọ́ sí inú mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ jẹ́wọ́ fún wa pé wọ́n sọ pé tẹ́ ẹ bá ti kó mẹ́ padà wọ́n pa yín ẹ jẹ́wọ́ ẹ sọ fún wa bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí yín ò ní gbà kẹ́ ẹ lọ. abẹ́gbọ́n bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ torí Ọlọ́run ṣé abiyamọ leléyìí àbí abiyagbá. onítọ̀ ọ̀bá tí ì wá wọn ò ní fọ́sẹ̀ bọ́n tó bá ti lè mú ọ débẹ̀ ókè só túmọ̀ sí pé nǹkan kan bẹ́ẹ̀ ń bẹ̀ tẹ́ ń fojú àwọn èèyàn hàn nígbà tó bá ti débẹ̀ tán tẹ́ ẹ̀ fẹ́ kọ́ lọ sọ fáráyé ń ta mọ́ ló fi jẹ́ pé tó bá ti débẹ̀ tó bá ti lè kú òun bẹ̀ ẹ̀ pa ni. Ọlọ́run ó mà dọ́wọ́ ẹ o ẹ̀yin ọmọ Yorùbá mò ń pariwo fún yín o mo ti ń pariwo ṣẹ̀ríà yìí ti pẹ́ o ńlẹ̀ tó fi ti ara yín gbọ́ yẹn mo ti gbé àìmọye irú ẹ̀ jáde sẹ́yìn o ilé tó fi ti ara yín gbọ́ yẹn o ò lè escape ẹ̀ tó o bá ti lè fi Islam sílẹ̀ wọ́n náà kọ́ fayé lẹ́nu ẹ dákun ṣé ẹ̀sìn yẹn wá attract èèyàn wọlé nìyẹn àbó ń lé èèyàn jáde tó lọ lọ. pípa yẹn ẹ mọ̀ fi mọ́ nílẹ̀ Haúsá ẹ mọ̀ lè gbọ́dọ̀ ti wá ń bì báyìí inú mi dùn pé gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ máa ń rí pé wọ́n bẹ́sìn tí wọ́n ní inú lẹ́yìn náà ti rí yẹn lẹ́gbọ́n yẹn tí wọ́n bá introduce ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni ó padà wọlé sínú ẹ̀sìn mùsùlùmí àìdá láti Christianity ni o ọ̀ láti ẹ̀sìn àbáláyé ni o ṣùgbọ́n jẹ́ ọba ti sọ pé òṣè mọ́ wọ́n pé parí ìdájọ́ rẹ nu ẹ̀rọ lẹ́ẹ̀mejì kẹ́ tó lọ o ẹ̀rọ lẹ́ẹ̀mejì kan tó lọ o ṣùgbọ́n irú àwa ilé sọ pé àṣẹ mọ́ kò sí ń tẹ̀sí wàláì kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe bóyá ilé Haúsá lẹ̀ ń gbé ni o bóyá kan ó lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín o but kì í ṣe nílẹ̀ Yorùbá tí ẹnìkan bá dá irú ẹ̀ wò nílẹ̀ Yorùbá wọ́n pa gbogbo fámìlì ẹ̀rùn pé nítorí pé ẹnìkan lòun ṣe Islam mọ́ ló bá dájọ́ kú fún ló bá pa á fúnra ẹ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra o àwọn àgbàrá òjò wọn ò láwọn ò nílé wò ó onílé ni kọ́ mọ́ gbà fún o àlè òní kọ́ mọ́ ó yé o bàbá ọmọ ni òní fẹ́ kọ́ mọ́ àwọn ó kú o àwa ní kẹ́ ẹ já múra àwọn méjì tó ń bá wa jagun lọ́wọ́ ń sìn ní ogun ẹ̀sìn ogun àwọn ọmọ Ìgbò ẹ lè mọ ogun tọmọ Ìgbò ń jà wà lábẹ́nu kò lè yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò lè ẹni tí ogun Ìgbò bá ti bárí nílẹ̀ Yorùbá nífọ̀nà àwọn tó ń gbé ọ̀dọ̀ wa náà ni mo sọ o ẹni tó gun wọn bá ti bárí ẹ mọ̀ pé ogun méjì ló ń jà wá ogun ẹ̀sìn
iná ń polúkọ ẹ̀ àwọn bandits yẹn mùsùlùmí ní gbogbo wọn mùsùlùmí ni wọ́n ojú kòkòrò owó ló máwọn èèyàn wa tẹ́ ń mú yẹn ló mú wọn lọ ọbẹ̀ pé wọ́n ti di pé the most lucrative business tó wà ní Nàìjíríà lónìí nìyẹn ilẹ̀ fi rí pé àwọn ni wọ́n gba àwọn èèyàn kan sí gbó àní wọn tí mo tún gbọ́ ni pé wọ́n á ránṣẹ́ wọ́n á gba àwọn èèyàn bíi 4, 5, 6 àwọn ni wọ́n ju ibi tí wọ́n máa dúró sí àwọn ni wọ́n máa bá wọn wáyàn àwọn ni wọ́n máa sọ àsìkò tán lè jáde pé ẹ lọ bí báyìí lọ dúró bí báyìí owó tí wọ́n bá tún sọ lẹ́yìn tí wọ́n gbé wọn tán àwọn ni wọ́n tún máa bá wọn yẹn sọ padà ìyẹn lè fi rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ láì gbé sórí ojú mọ́ọ̀máwòrán lè fi rí pé wọ́n máa ń sọ nínú gbómi tí wọ́n bá máwọn yẹn wá sí pé ẹ̀ ń gbìmọ̀ báyìí ẹ̀ ń ṣe kíní kan báyìí so mo rí méjèèjì bákan náà àwọn méjèèjì ò kọ̀ láti pààyàn tọmọ Ìgbò bá lè mú ọmọ ìyá wọn lọ́rùn wọn lè tán dù Yorùbá mélòó lè máa rí tó máa ṣe yẹn tí ó gbé ọ̀bẹ sí ọmọ bàbá àmọ́ ìyá ẹ̀ lọ́rùn so easy bẹ́ẹ̀ ni tí ẹ ti gbọ́ rúùtàn yẹn rí nílẹ̀ Yorùbá ni ẹ lè gbọ́ kò dẹ̀ lè ṣẹlẹ̀ láéláé bó ṣe rí nísì táwa kan fi ń pariwo tá a fi ń see something tá a ń say something ó ní wípé gbogbo àwọn nǹkan tí ò yẹ káwọn ọmọ wa gbọ́njú bá tó wà nílẹ̀ yìí táwọn bá ń polówó ọjà wọn tí ò bá sálátakò ọjà iná làwọn ọmọ wa ó máa rà lọ́wọ́ wọn ọjà táwọn ń polówó yẹn tí ò sí àtakò sí ọjà yẹn náà ni àwọn ọmọ wa ó mówó lọ ra nú ọjà yẹn òun lọ́lọ́run fi gbé irú wa kọ̀ọ̀kan kalẹ̀ pé ká jáde ká elaborate àwọn intention wọn kẹ́ ẹ lè mọ tó wà lọ́kàn wọn torí tó bá dáa ni wọ́n kọ́kọ́ fi tàn yín jẹ tó bá dáa ni wọ́n kọ́kọ́ ẹ bẹ́ẹ̀ nípa àwọn kan gbà kan wọ́n á lọ sí ojú títì wọ́n á lọ máa ṣe competition pẹ̀lú àwọn Christian ẹ dákun Bíbélì àti Àlùkùránì ẹ wo iye ọdún tíra wọn after ẹ wo iye years tí àwọn Christian fi rẹ́ńdà kí ànábì ò tó dé so káwọn kan wá believe pé a ní láti yọ ọwọ́ ntí ẹni yẹn ṣe tẹ́ni náà ti testify sí pé ẹnìkan ń bọ̀ lẹ́yìn òun káwá yọwọ́ gbogbo tẹ́ni yẹn sọ ká yọ kúrò ní ọ̀rọ̀ ká ní òun ò lọ́rọ̀ kankan òun ò gbọ́n òun ò mọ nǹkan kan tó ń ṣe mọ́ that's why I say pé èmi mi ní against mùsùlùmí mi ní against Christian ṣùgbọ́n àwọn olórí burúkú alákatakítí máa against wọn dọjọ́ alẹ́ mi ẹ stop ẹ torí Ọlọ́run ẹ stop ẹ ti bà nǹkan jẹ́ jìnnà nípa ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò tí mo ní wọ́n ń rí òótọ́ wàláhì àwọn ọmọ Ìgbò yẹn ń rí òótọ́ Ọlọ́run Olódùmarè ń gbọ́ wọ́n ń rí òótọ́ wọ́n dẹ̀ ń sọ láwọn kọ̀ọ̀kan nú wọn ṣùgbọ́n orí tí ò súpó kò ní jọ́lọ́kùnrin òye bẹ́ẹ̀ ni orí tí ò súpó ò ní jọ́lọ́kùnrin òye so àwọn ọ̀pọ̀lọpọ̀ nú wọn ló ti sọ so many things ok ẹ worú pásítọ̀ yìí ẹ fi mọ kí ni ọmọ Yorùbá jẹ́ ń tòótọ́ irú èèyàn wo la jẹ́ tá bá rí àwọn èèyàn tó ń sọ̀rọ̀. If I begin to talk about patterns and structures of tribes or people, one of the worst people are Igbos. When I say worse, many of them, you know, Yoruba people, they respect their king. They can lie down. And that's why they have great kings in Yoruba land. You go to Edo State, you see Oba of Benin. You go to the north, you hear about Sultan of Sokoto. But in Igbo land, you don't have any such, no revered king in Igbo land as a whole.
No revert king that if you come out to say, hey, this, and it will be that. No, if he says, you will see a billionaire that will challenge him. You know, majority of the Igbo people believe in their money. When the Igbo talk, I see, Keyona, Kego Nekongwe, Ojego. Are you sure you are hearing me? Yes, sir. They are one of the worst people when it comes to honor. Yoruba, they will dobale. Hausa, when they see their king, they will lie down. They see someone greater, they will lie down, Rankadede, and all of that. Igbo. Hold on, you didn't hear the name SUV, Okwote Keneze. You know the meaning of Okwote Keneze? That means the one that stands to greet the king. That means if they go there, they will shake the king. You see people like Obasanjo president, when they go to Oni of Ife. Have you seen the video where Obasanjo prostrated? And Obasanjo is senior to Oni of Ife by age. But Obasanjo knows that you cannot fight an institution. It's not just Oni sitting on that throne, it's deity sitting on that throne. Yes, sir. Deity. Ẹ̀yin èèyàn, ọmọ Igbo lẹ́nu yẹn náà, ilà afẹ́ fi kọ̀ndẹ́mù gbogbo Igbo. Ẹ gbọ́ òótọ́ tó sọ. A ní aṣíwájú ọba nílẹ̀ Yorùbá. A ní aṣíwájú ọba ní area Benin, Niger Delta lọ. A ní aṣíwájú ọba ní ilẹ̀ Haúsá, bó tilẹ̀ jẹ́ Fúlàní láwọn yẹn. Wọ́n sálẹ̀ nìkan tí ó sọ̀rọ̀ tí gbogbo ayé ó dákẹ́. A ní Yorùbá. Gbogbo wa mọ̀ pé Yorùbá Ọọ̀ni ni olórí wa. Now, ẹgbọ́n ohun tí ọmọ Igbo fúnra ara rẹ̀ fẹnu ara rẹ̀ sọ pé kò sápọ̀nlé fún wọn. So tán bá wá ń rí wa fín, ó ti máa ń tónú fídíò bí mẹ́ta tí mo ti ń sọ pé àwọn ọ̀ràn kan wà tán máa ń fi ìpá jí bàbá wọn lójú oorun. Alẹ́ rò pé mò ń bá wí. Ẹni tọ́rọ̀ yẹn bá jẹ mọ́ kó gbà pé òun ni mò ń bá wí nínú gbogbo ẹ̀yà. So bí ẹyẹ bá ṣe lọ la ṣe sọ òkò rẹ̀. Nísìnyí mo fẹ́ máa yà káàkiri ni. Bí n bá sọ tàwọn olóṣèlú, màá sọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Màá sọ àwọn elédè míì tó súnmọ́ wa, kí ni ó ń wù wọ́n kó ṣẹlẹ̀ sí wa. So mo dẹ̀ mọ̀ pé èèyàn ọmọ Yorùbá ẹ̀ máa bá mi tẹ́wọ́ gbà. Ilé yìí ẹ má jẹ́ kí n jẹ́ kójú báyìí lọ, kó mọ́ lọ gàgòjù. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire wípé pẹ̀lú ògo Ọlọ́run a ní fojú sunkún ara wa. Oore wa tí wá ń bọ̀ yìí tí ó fẹ́ tẹ̀ wá lọ́wọ́ yìí, kò mọ̀ ní bẹ́ẹ̀ nìkan kan nípò òkú, ipò alàyè ní ọ̀bà gbogbo wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ kó wáyé tàbí tó tiẹ̀ ti dá sí rí pé ó gbọ́dọ̀ wáyé, pẹ̀lú ògo Ọlọ́run kò ní wáyé báyìí lókù, yóò wáyé báyìí láláàyè ni. Ẹ yá ẹ rà nínú ẹ̀ bí ó ṣe rí nìyẹn. Gbogbo ẹ̀yin èèyàn mi, pàápàá jùlọ náà ní diaspora, mo kí gbogbo wa o, kí gbogbo wa wípé ojú ò fẹ́ra kù, á nípàdé ayọ̀.